Àyọ̀ká ti sọjọ́ bí lónìí ó ti sọdún èyí náà ọdún ayọ̀ ló sì mọ̀ọ́sẹ̀ ìlàyé aláwùrọ̀ bí ọba mi ò wá níjó òkun kékeré ìgbà ọdún kan ní fún ẹ láṣẹ bàbá mi Èdùmàrè ẹ dákun ẹ bá ń pariwo kéré o torí ìta ni mo ṣe ń pariwo kéré o torí ìmàdé Àyọ̀ká ló jẹ́ mọ́ pariwo ọmọ kékeré tí kún sọjọ́ bí lónìí ó má dàgbà darúgbó ó má dàgbà darúgbó láyé tó wà ìwòye mi àwùjọ péjú ṣe ní láṣẹ bàbá mi Èdùmàrè Àkànní Akéwì àgbáyé lóní Àníkẹ́ mo fẹ́ ògbéra lẹ́ òdìdè wọ́n bá mi kí olólùfẹ́ mi wọ́n bá mi kẹyinjú mi wọ́n bá mi kọ́mọ mi ìmádé ní Àyọ̀ká ó lé ní ìsàyájọ́ ọjọ́ bí rẹ ó ní kó gbó bí olúgbógbó tìrìgbó nílé ayé Àkànní ní kó gbó bí olúgbógbó tìrìgbó Àkànní Akéwì àgbáyé ló gbé mi dìde ó ní Àníkẹ́ mo ní ó bá mi kó olólùfẹ́ mi ọmọ mi ni ẹyinjú mi ni àrídùnnú mi ni ó ní kó pẹ́ láyé Àyọ̀ká ó ti wá sọdún èyí náà ọdún ìdùnnú ló sì pọ̀sẹ̀ ìlàyé aláwùrọ̀ bí ọba mi ò wá níjó kánjú kú Àyọ̀ká járèlé járèlé àwọn bàbá tó bí ọlọ́wọ́ ìwọ lọmọ kò dúró gan ọmọ ìlúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ ọmọ ìlúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ ọmọ akẹ́nigbó kẹrù ó bolúgbó ọmọ akẹ́lọ́nà kẹrù ó bọ̀rọ̀ ọmọ àsàdé jẹjẹ bẹni tí ó rò obìnrin rí ó ogun àyà ń bẹ nílé ọgbà lẹ́bẹ̀ẹ́ níta nínú ilé àwọn bàbá rẹ ìwọ lọmọ káfọ̀ pọ́wá káfàjẹ̀wá kásọ̀pánú kásàjẹ̀nù káfò gẹ́dẹ́gẹ́dẹ́ ọwọ́ wàwọ̀kọ̀ délé yìí iṣẹ́ rímọ́jẹ́ ẹ̀yin lọmọ oníṣu mẹ́fà nílé ó méjì jíjẹ méjì títà méjì tó kù náà fi ń bòrìṣẹ́ lùkù nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ Ìkòdúró lálábàrú gbogbo yìí lọ́gá nínú ilé àwọn bàbá ẹ̀yin jẹ́ ìsúrédé nínú ilé àwọn màmá tó bí ọlọ́mọ àwọn òrì ní àwọn òrì ọmọ akẹ̀sọ́ òkú akẹsàn sáníyàn ọmọ wájú ọlọ́kọ̀ tí ní ìṣẹ́rí ẹ̀yin lọmọ wájú ọlọ́kọ̀ tí ṣòwò ẹ̀yin kùlẹ̀ ọlọ́kọ̀ àṣejìgbàlẹ̀kẹ̀ mo pọ́n gẹ́dẹ́gẹ́dẹ́ ọlọ́kọ̀ tí mo tẹ̀ yẹbẹyẹbẹyẹbẹ lójú omi ẹ̀yin lọmọ káfọ̀ pa wá káfọ̀ jẹ wá kásọ̀ panu kátú àṣàjẹnu káfọ̀ gẹ́dẹ́gẹ́dẹ́ ọwọ́ wa wọkọ̀ délé yìí ìṣẹ́rí mọ́dẹ́ agbẹ̀bí ayé níyàn ọmọ agbẹ̀bí ọ̀run mo gbìgbàdo òjò ayamọdúnlùpọ̀ ògbóòrò ẹ mọ̀ pé nítorí Àkẹsàn mo dọ́lọ́padà lọ́dọ̀ àwọn bàbá ẹ̀yìn Àkẹsàn lẹ́ ọmọ agbẹ̀bí òmùwẹ̀ Àyọ̀ká ó ti wá sọdún èyí náà ọdún ìdùnnú ló sì mọ̀ ṣe ìlàyé aláwùrọ̀ bí ọba mi ò wá níjó kánjú kú.